Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Ẹ dákun a fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ subscribe fún wa, ẹ like, ẹ comment, ẹ share link wa káàkiri. Owó tẹ fi ń ra dátà tẹ fi ń wò wọ́n ṣẹ́ wa, Ọlọ́run ní jẹ́ kí owó náà kó tán bẹ̀. Ẹ ṣé púpọ̀. Fídíò kan ni a rí ní orí ẹ̀rọ ayélujára. Làwa ní ká sọ̀rọ̀ nípa ẹ̀ nítorí pé a ò gbọ́dọ̀ rí òtítọ́ ọ̀rọ̀ nílẹ̀ ká má lè sọ kò dáa tó. Bàbá wa kan tí wọ́n jẹ́ Adéyínká Àdìsá Ṣàngóládé Arífáńlájogún wọ́n sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn òtítọ́ ọ̀rọ̀ pọ̀ nínú gbogbo ọ̀rọ̀ yẹn. Ká má sọ pé òtítọ́ ọ̀rọ̀ pọ̀, òtítọ́ ọ̀rọ̀ ní gbogbo ọ̀rọ̀ yẹn. Lórí ọ̀rọ̀ ọba wa ọba Rashidi ọba Olúwo àti bàbá wa Ọ̀nìrìṣà bàbá wa Ọ̀ní of Ifẹ̀ àṣekábíyèsí fún orí adé pé kí adé kí ó pẹ́ lórí, kí bàtà kí ó pẹ́ lẹ́sẹ̀, kí orúkọ rẹ̀ kó pẹ́ lọ́wọ́, kí àwọn olórí kí wọ́n ṣẹ́bi pẹ́pẹ́pẹ́pẹ́ kábíyèsí o. Bàbá wa Adéyínká Àdìsá Ṣàngóládé Arífáńlájogún, ẹ ṣeun lórí àwọn ọ̀rọ̀ tí ẹ sọ yẹn. Gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn òótọ́ ọ̀rọ̀ ni pátápátá. Ọ̀rọ̀ Rashidi Olúwo tó pe rẹ̀ ní ọba Àwó, ìyẹn Rashidi, because èmi Adéyínká Àdìsá Ṣàngóládé Arífáńlájogún mi ì mọ̀ lọ́ba, torí pé ilé ayé yìí gbogbo ẹni tẹ́lẹ́dùmarè bá ti gbé sípò ó yẹ ká gbà fún ni. Tá a bá ti wá láàgbà fún nǹkan míì ló máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn, torí ọba tán bá ṣètùtù fún tẹ́ ẹ bá ń gbé lẹ́sẹ̀ kò lè jà fúnra ẹ̀ mọ́ o, àwọn gbarúmọlẹ̀ ló máa jà fún. Ṣé wá rí Rashidi Olúwo tẹ́ ẹ béèrè láàárọ̀ ẹ̀, mo ti ní mi ò ní sọ nǹkan kan lórí ẹ̀ torí pé kọlọ̀rọ̀ sí òun ni Rashidi Olúwo, torí pé ńgbà tá bá fẹ́ gba àwìn ẹ̀bà wọ́n á máa tọrọ ọbẹ̀ káàkiri, wọ́n á máa bá kúbẹ́kúbẹ́ káàkiri. Rashidi Olúwo tẹ́ ń sọ ìgbà tó lóun fẹ́ jọba Àwó, àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ ń bẹ̀, gbogbo ẹni tí ò bá tí ì gbọ́ kó gbọ́. Kábíyèsí Ọ̀nìrìṣà olórí aládé gbogbo tí Rashidi ń fi ta yín, kábíyèsí Ọ̀nìrìṣà ò kì í ṣe ẹni àrífín fún Rashidi. Ọ̀rọ̀ tí bàbá wa Adéyínká Àdìsá sọ ò ní wípé àwọn ò mọ ọba Olúwo ní ọba ilẹ̀ Yorùbá. A lè pè ní bẹ́ẹ̀ ni, torí pé àwa tá a kéré yìí náà a mọ̀ pé láti ayébáyé láti mọ̀ wípé ọba ò gbọ́dọ̀ tako ẹ̀sìn ìṣẹ̀ṣe. Àwọn kì í ṣe ẹlẹ́sìn ìṣẹ̀ṣe o, ṣùgbọ́n ẹni tó bá sọ pé òun ò lè ṣe ìṣẹ̀ṣe kó má jà kó jọba, nítorí pé tó bá sì lè jọba ó ti mọ̀ pé ó máa ṣe ìṣẹ̀ṣe. Kọ́ṣọ́ ti wà ní nílẹ̀ Yorùbá mi báyìí ó gbọ́dọ̀ tako, a ò gbọ́dọ̀ tako, torí pé kó tó di pé Kristẹni dé, kó tó di pé ẹ̀sìn Mùsùlùmí dé, ẹ̀sìn àbáláyé ni ó ti wà. Ẹ̀sìn àbáláyé tẹ̀ ní ẹ̀sìn àwọn ọba ni. Ẹ̀sìn ọba ni ó gbọ́dọ̀ ṣàbálẹ̀, ó gbọ́dọ̀ ṣe ẹ̀sìn ìbílẹ̀, ó gbọ́dọ̀ ṣe Christian, ó gbọ́dọ̀ ṣe Muslim. Ẹbọ gbọ́dọ̀ sọ pé ẹ̀sìn báyìí ni ẹ̀sìn tí mo ṣe. Bàbá wa Arífáńlájogún ní àwọn kò mọ ọba Olúwo ní ọba o. Ọ̀pọ̀lọpọ̀ wa kẹ̀ ní àwa náà ti sọ bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí mi náà ti sọ pé àwa náà ò mọ̀ wọ́n ní ọba torí pé bí wọ́n ṣe ń ṣe lórí ẹ̀rọ ayélujára. Wọ́n tún wá ń rí bàbá wa Ọ̀ní of Ifẹ̀, wọ́n tún wá ń rí bàbá yẹn fín Ọ̀nìrìṣà kábíyèsí ọba Olúwo tún wá ń rí wọn fín. Mo fẹ́ bá yín sọ kankan lé ní kábíyèsí ọba Olúwo. Bàbá wa Adéyínká Àdìsá wọ́n pa òwe kan, wọ́n ní kì í ṣe ọjọ́ orí kọ́ o. Ẹ má bínú pé akéré púpọ̀ láti bá yín sọ, ọjọ́ orí kọ́ la fi ń ṣe o. Ẹni tí Ọlọ́run bá gbédé ipò, ẹ jẹ́ kí a gbà fún, ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ló yàn án síbẹ̀ ká sì tẹ̀lé. Ọ̀ní of Ifẹ̀ tẹ́tẹ̀ wà kórìíra yìí nígbà tí ẹ fẹ́ dórí àpèrè. Ọ̀ní of Ifẹ̀ ṣe oore fún yín o.
ó ṣe oore bàǹtàbàǹtà ó ṣe fún yín. Ọ̀ní of Ifẹ̀ gbé G-Wagon fún yín, Ọ̀ní of Ifẹ̀ fún yín lówó. Nígbà tí ẹ wá dórí àpèrè tán, ẹni tó wá gbẹ̀yìn lẹ́yìn eyín náà lẹ wá fi wá ń gèjẹ̀ ìjẹ̀ṣó dà bẹ́ẹ̀. Ṣé tí ọmọlẹ́yìn kan bá ṣe bẹ́ẹ̀ fún yín, baálẹ̀ tó wà lábẹ́ yín tó bá ṣe bẹ́ẹ̀ fún yín, àwọn olóyè tó bá wà lábẹ́ yín tó bá ṣe bẹ́ẹ̀ fún yín, kí náà tẹ́ máa ṣe fún? éèjì ṣe nọ́mbà o, ẹ jẹ́ ká gbọ́jọ́ orí sẹ́gbẹ̀ẹ́. Ẹni tó bá ju ni lọ ó lè ju nínú ni o, torí pé gbogbo ọ̀nà ni kábíyèsí Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá second ó fi ju Olúwo lọ pátápátá. Ìgbà tí Olúwo fẹ́ ṣe coronation ọba tó lòun jẹ, Olúwo ò ní mọ́tò, kò dá ní mọ́tò, torí pé ẹni tó yẹ pé ọmọ Jàgbà ni ní Canada àbí tó lòun wà, iṣẹ́ ìdọ̀tí ló ń ṣe ní Canada àbí tó wà. Ẹ dá wa lóhùn. Ẹ̀yin ọmọ Òwò lápapọ̀ ẹ̀ ń lajúlẹ̀ ẹ̀ jẹ́ ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀ tètè ya voice out, bóyá máa yọ Olúwo dànù ni ó, bóyá máa probe wọn ni kẹ́ ẹ mọ̀, nítorí pé wọ́n ń dọ̀tí wọ́n dẹ̀ ń dọ̀tí ilẹ̀ Yorùbá. Bàbá wa Adéyínká Àdìsá tẹ̀tù wá jẹ́ ká mú kankan tá a tẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ọ̀tá ti gbọ́ bí ọ̀nà bíi mẹ́rin márùn-ún ẹnu bàbá wa Adéyínká Àdìsá ìtàtọ̀ wa gbọ́rọ̀ òun ló jẹ́ ká wá mọ̀ pé kọ̀ǹfàmù ni wọ́n náà máa ń mú gbó láàfin, ẹ máa ń mú gbó lórí àpèrè. Ẹni bá tẹ̀ tí ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ́ni àwọn alálẹ̀ á máa change wá sí i, wọ́n á kọ̀dí àìmọ̀ṣe sí i. Ṣé tòótọ́ lẹ máa ń mú gbó lórí àpèrè? Ẹ dá a lóhùn. Ìwọ tó lóòjọba tó wà lórí àpèrè ọba, wà á máa yí igbó, wà á máa fagbó lórí àpèrè ọba tó wà. Àwọn alálẹ̀ gan ò lè gbà fún un. Kábíyèsí Ọ̀nìrìṣà tó wọ́n ń bù yìí, àwọn ni Olúwo wá bá tó gbé G-Wagon black fún. Mo fẹ́ kẹ́ sí fídíò yìí kẹjẹ́ kó kan Rasidi gangan lára, torí pé G-Wagon yẹn ìgbà tó wá gbé níbi tí orí burúkú tó ń tẹ̀lé káàkiri wàdé, G-Wagon yẹn ìgbà tó gbé tí kábíyèsí Ọ̀nìrìṣà gbé G-Wagon fún ìlú Ìwó, ó ní G-Wagon yẹn ti lock, tí G-Wagon yẹn tó ní problem lọ́wọ́ Rasidi títí kò rí owó fún túnṣe, kò rí túnṣe, tí kábíyèsí fi yọ̀ǹda mọ́tò yẹn. Ṣérú yẹn irú ẹni yẹn wá ló yẹ kí Rasidi máa sọ ọ̀rọ̀ tí ò nídìí sí. Èmi ti ní mi ò ní sọ ọ̀rọ̀ kan lórí ẹ̀, ṣùgbọ́n kọlọ̀rọ̀ sí lọ́mọkùnrin yẹn tó bá lòun ò ní gbọ́, àwa gan ò ní gbà. Ẹ mú gbó lórí agaran bàbá yín, ẹ wá ní kàn wá lálẹ́ kò má bínú sí yín, ẹ wá bínú náà wá ń bínú sí yín, ẹ wá fi ń rí sí yàn náà fìfẹ́ ṣó dà bẹ́ẹ̀. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀, ẹ lọ yí padà. Bàbá wa Olúwo wọ́n ní ẹ kì í ṣe mùsùlùmí, kírísítẹ́nì ní. Rasidi ò kì í ṣe mùsùlùmí o, kò kì í ṣe mùsùlùmí. Ìgbà tó jọba tán ló wò wípé kí lòun lè fi jẹ lọ tóun fi lè lówó lọ́wọ́, kò kì í ṣe mùsùlùmí o. Kìrìyó kìrìsìtẹ́nì pọ́nbélé ni Rasidi. Lélẹ̀ tó yẹ pé tó bá fà lọ tó bá fà bọ̀, máa sẹ́ndì píksọ̀ yẹn, máa sẹ́ndì ẹ̀ sórí net. Ìgbà tó kéré lọ́balẹ̀ Yorùbá, ó lọ sílẹ̀ Lárúbáwá, ó lọ fẹ́ Lárúbáwá. Gbogbo ẹ̀yà afọbajẹ tẹ́ ń fi ọba jẹ, tí ẹ̀ bá lajú sílẹ̀, àwọn onílẹ̀ gá bínú sí i, tẹ́ ń firú Rasidi ìjọba láìsẹ̀ pé èèyàn ti tán. So ti yé, so ìka tó kàn jẹ́ kémi sọ̀rọ̀, tó bá jẹ́ pé kí o ṣe pé ó mú ẹnu bá kábíyèsí Ọ̀nìrìṣà mi ó ti ní, àmọ́ lọ́rọ̀ Rasidi kò wá ẹran mi lè sọ anything mọ́. For your information, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ajá Rasidi tẹ́mi ń sọ̀rọ̀ tẹ́ ń bú mi tẹ́ ń ṣe, kílẹ̀ Yorùbá lè dá làwa wà fún o. Ṣùgbọ́n ẹ múra, èébú yẹn gan ẹ múra sí i, torí pé kò sí ilé tán bí fọ́ fada ẹ̀dá tó yẹ kó lè pàdé mi tó lè bá mi sọ. Òjò apá bàtà pa jẹunjẹun etí ẹ̀, wíwọ ipa àbá ìrànwọ́ rà. Rasidi tẹ́ ń tẹ̀lé owó tó ń ná fún gbogbo yín, owó àwọn Lárúbáwá ni, ètò gbowó láti ọwọ́ àwọn Lárúbáwá. Àwọn náà sọ pé kó máa kántálẹ̀ Yorùbá, gbogbo yín ẹ̀ ní kú dáa. Ẹyẹ yọ wá
ṣé ẹ ti gbọ́ bí gbogbo ọ̀rọ̀ ìṣe ń lọ ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa ẹ bá wa ṣí ẹ fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ ọba olúwo kẹ́sì bá comment sábẹ́ fídíò wa èrè o. kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.